sẹ́rí súnà tó jẹ́ ìtafẹ́ bọ́ọ̀ bá ṣe ọ̀lẹ́sẹ̀ ká fi pàfúmù sára tá a bá ń jáde àbí kárùn pákó ká tó sàlùwàlá gbogbo àwọn eléyìí wọn ní kẹgbẹ́ tẹ ẹsẹ̀ ọ̀tún wọ mọ́sálásí kẹgbẹ́ kẹsíkínní kẹgbẹ́ òṣèlú eléyìí súnà mustahaba ní ọ̀lẹ́sẹ̀ tó bá ṣe àmọ́ ládàá rẹ̀ bọ́ fún o níta ń sọ ní jòkó yìí ni pé gbogbo súnà yìí ni ká máa ṣe kínní ká máa ṣe torí pé kò sí ìta ṣe ń bẹ̀ tá à ní ṣe kínní tá à ní súnmọ́ lọ́wọ́ bá wa adillatu munkirina súnà àwọn tán ní òsì súnà àwọn náà lẹ́rìí àmẹ́rì wọn ò lálàáfíà wọn lọ́lọ́ ní ma farratna fil kitabi min shay wọn lọ́lọ́ wọn bá ní kò sí kankan tá a ṣẹ́kù sínú ẹ̀sìn wa yìí tá a sọ sínú Qur'an àwọn afáà ní alikitaabu tó wà ń bẹ̀ ń kì í ṣe Qur'an lawhil mahfuz ni kò sí ta ṣẹ́kù tá a kọ sílẹ̀ nínú gbogbo tí ó ṣẹlẹ̀ táyé parẹ́ nínú kìtáàbù òun náà ni kitabun marqum kìtáàbù yẹn kìí ṣe Kùránì wọn rí fáàsì láwìlì màfúsì ni kò sí tí ò sí mbẹ wọn ni tọ́ba wa ní àní Kùránì ní alikitaabu ẹ bọ́ lọ ní zálíkà alikitaabu la riba fi àwọn àṣọ fún pé ọ̀dà ìkómọ kápẹ́ran súnná ẹ bẹ́ẹ̀ yìí náà ń pa wọ́n sì pa fẹ́yìn náà ẹ mú àyà tí tó ń sọ wá nígbẹ̀ ní kò sí tí ò sí nínú Kùránì ó ní kò sí tí ò sí nínú Kùránì àbí ó sì fàyà yìí jẹ́rìí ó ní torí ẹ̀ làwọn òfin nílò súnà wípé gbogbo ń ta nídìí wọ́n ti wà nínú Kùránì àwa ni wọ́n dá yìí kó mọ ẹ mú àyà ń wà nínú Kùránì yóò wá dákẹ́ yóò dákẹ́ àbí òní dákẹ́ yóò dákẹ́ àyà ẹlẹ́kẹ̀dì tó máa ń lò ó ní fabi ayyi hadithin ba'dahu yu'minun gbogbo ilẹ̀ ní kẹsẹ̀ tìyẹn lé fabi ayyi hadithin ba'dahu yu'minun afẹ́kọ́ ẹ ma fẹ́kọ́ fabi ayyi hadithin ba'dahu yu'minun ọlọ́mọta bá fọ́nà má ó ní hadisi wo la fẹ́ lò hadisi Buhari wo la fẹ́ lò ẹ gbọ́dọ̀ lọ́sọ̀ ọlọ́run ní fabi ayyi hadithin ba'dahu yu'minun lẹ́yìn alukur'an hadisi wo la tó fẹ́ gbàgbọ́ asọ́wùlì kutub oye Buhari yìí tẹ̀ ń sọ pé òun ló dájú nínú tíra súnà yẹn òun ni akibahu alikutub òun ni tíra tó burú jáì lẹ́nu rẹ̀ lọ ọlọ́mọta bá ṣe dáyà Allahumma yìí wa yìí ikhwanahu wa adi atba'ahu wa adina jami'an torí táwọn yìí bá mọ̀nà ẹwà àwọn yẹn tí wọ́n mọ̀nà lẹ́ Yorùbá ẹ máa ṣàdúrà fún wọn lóru ẹ̀dá kan ṣàdúrà fún wọn àdìsí tí wọ́n sì ń wí ń bí oyè ọ̀rọ̀kọ̀rọ̀ lọ́lọ́run rí fásì ọlọ́run jẹ́ sọ pé ká tẹ̀lé ànábì kó tó máa wá ní àdìsí Muhammad wulẹ̀ máa wá tẹ̀lé lẹ́yìn Koran tí mo sọ kalẹ̀ ṣẹ́ni pé ọ̀rọ̀ yẹn ó ti kílíà ayàtà ti kà síwájú ọlọ́run tí ní ká tẹ̀lé òun ká tẹ̀lé ànábì kọ́lọ́run tó wá máa yà mí wá pé àdìsí wulẹ̀ tó máa wá tẹ̀lé àdìsí ànábì wulẹ̀ máa tẹ̀lé lẹ́yìn Koran ẹ̀yà jẹ́ pé àdìsí tó wà ń bẹ̀ yẹn synonymous ni èdè míì máa wà tó jẹ́ pé yọ́ọ́ máa túmọ̀ nǹkan méjì mẹ́ta mẹ́rin hadith wọ́n máa ń lò fún nǹkan tuntun tó ṣe wọ̀lú wọ́n ní jawalu hadith oye ó ní pé fóònù tuntun tó ṣe ṣe kíní tó ṣe ṣe wọ́n máa ń lo hadith fún ọ̀rọ̀ tá a kan sọ wọ́n sì máa ń lo hadith fún ọ̀rọ̀ anabi wa Muhammad sallallahu alaihi wasallam tó ìtumọ̀ tá a wá tù yìí èwo ló bá mú bí òun náà ní pé ọ̀rọ̀ kọ̀rọ̀ lẹ́yìn Quran kò tún sọ̀rọ̀ tó dáa mọ́ lẹ́yìn Quran ká sì má tún gbàgbọ́ nínú ọ̀rọ̀ kọ̀rọ̀ míì má àwọn fani ẹ̀rí náà kò mú ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n gbára lé òun náà ni pé báàdùn nasi yukadhibuna ala rasul wọ́n ní àdísì ti pọ̀ bó láti mọ̀ yìí tó sọ yìí yàtẹ̀ tí ọ̀dọ̀ yìí ẹjá fẹ́ kan kúkú dá gbogbo ẹnu àwọn fani bẹ́ẹ̀ bá wá dá gbogbo ẹnu bó lẹ́sẹ̀ wá kírun bó lẹ́sẹ̀ ṣe kíni subhana rabbiyal azim àríbi tọ́lọ̀ tí ni dẹ́ máa wí ni àdẹ́bì ló ní ká máa ṣe kíni ká máa wí subhana rabbiyal a'la àdẹ́bì ló ní ká máa ṣe kíni ká máa wí wadha'ifu sunna fil islam iṣẹ́ kí ni sunna wá ṣe wọ́n lọ́la kọ̀kọ́ sunna wá ṣàlàyé àwọn ìbára tọ́lọ̀ ń fẹ́ ká máa ṣe tí ò sínú Qur'an tá a máa fi ń sinlọ́n rákà tá a fi ń kírun rákà irun kò sínú Qur'an ẹ kírun lọ́wọ́ àbí àdìsí ni ó ṣe kí ni òun náà wà fọ́ sí wẹ́wẹ́ wípé rákà tẹ́ máa kí ni o lẹ́yìn náà ọlọ́run ní á tàwáfù mélòó láṣẹ kò sínú Qur'an níbo láti rí inú hadith anabi ní ẹ̀mẹ́jì lẹ́sẹ̀ tawaf lẹ́yìn ìran ìdí inú sura olówà wípé ọya
ẹ ṣe Allahu akbar mẹ́fà ẹ tún ṣe márùn Allahu akbar Allahu akbar ẹ tó wá lọ́wọ́ gba súnà gbọ́ kò gba díìsì gbọ́ kò ní wáyídì tọ́wọ́ wáyídì ó yẹ ká fà so ni pé àfa jáìlì ni ọ́ jáìlì bí wọ́n bá jẹ́ jáìlì wọ́n tó ní Kùránì gbà tó ní Kùránì nìkan ló nígbàgbọ́ ń bẹ̀ lákàtà àmọ́ tẹ̀kìbídà tó tá a máa ṣe ní yídì nínú súnà lọ́wọ́ lẹ́yìn náà ẹran tá a máa pa ọlọ́ọ̀ni apẹ̀rẹ̀ léyà ọlọ́ọ̀ni azikini oníkà apẹ̀rẹ̀ léyà àwọn ẹran tá a nípa níbo lọ́wọ́ nínú hadith láti sikini nínú hadith láti rí ẹran tó mọ̀kùn ẹran tí ń wo bàbá yàbí síwọ́ ní ayé lọ́wọ́ inú súnà láti rí tó aláàkọ́wárú tá a máa ń ṣe fáwọn òkú wa àwọn fẹ́ ṣe janaza ọlọ́ọ̀ni ẹ má kírun sẹ́ni tí ì ṣe kèfèrí la àmọ́ ẹ kírun sẹ́ni tó bá jẹ́ mùsùlùmí bò láwa kí nínú súnà lọ́wọ́ ọ̀wọ́n pé wò ṣe súnà kí ló máa wá sí láyé ẹ̀ ajẹ́ pé òní kírun sókù la bí wọ́n bá sì kú wá kàn yí ọ sínú kòtò ni torí òní gbàgbọ́ nínú súnà ọlọ́ọ̀ni ayọ̀ sàká ìlú zakọ́dà ìṣirò ní mithqal ìwọ̀n 20 nínú zahab gold òun ní zakawọ̀ 85 grams of gold ẹni bá ti lọ́jà tí wọ́n sì béèrè iye tí wọ́n ń ta iye yẹn ní zakawọ̀ lọ́dún 1,080,000 ní lọ́dún àti ìmọ̀tọ́dún ti ń bọ̀ ìmọ̀ ń lókè ìmọ̀ ń lọlẹ̀ ẹni bá ti lówó yẹn lé tí ọdún kan bá ti yípo bá dáadáa ní kọ́yọ 27,000 fún àwọn tálíkà tí ọlọ́wọ́n bá sowó lé wọ̀ wọn 27,000 nínú 1,080,000 olówó tí o bá yọ yìí nà òun náà ti mọ̀ pé òun kọ́lẹ́tà sí yọnu ni iye táwa yọnu sàká inú súnà lọ́wọ́ àwọn tí máa ń jálù wàlá inú súnà wò lọ́wọ́ ẹ mọ̀ ya mi rákà méjì tá n kí jímọ̀ ẹbọ́lọ̀ ní akíjímọ̀ ní àbí rákà méjì tá n kí mú lọ́wọ́ inú súnà lọ́wọ́ wàlímà nìka níbo lọ́wọ́ ọlọ́ni afẹ́yàwó níbo wàlímà wa àwọn Kùránì yìí ò ní ṣe wàlímà o wọn ní àbí tí wọ́n ṣe wàlímà súnà ni wọ́n ń ṣe yẹn wọ́n sì dáwọn onígbàgbọ́ ẹnu súnà ẹ̀rọ àkómọ jama ẹ̀rọ àkómọ qala Sheikh al-Barbahari wọ́n ní ẹ̀yin lámù wọ́n lẹ́yìn mùsùlùmí ẹ má sun ẹ lè mà anna al-islam huwa sunna ẹgbẹ́ islam náà wọ́n ń pè ní sunna wa sunna hiya al-islam sunna náà wọ́n ń pè ní islam wala yakumu ahaduhuma illa bil akhar ọkùnrin lè dádúró àfikórí kejì ọ́ sá sì kọ́ ọ́ ma bó ní sì kọ́ ọ́ ma ṣe ọkàn sàlọ̀lá tán alihamdulilayi rabbil alamin arahmani rahim maliki yomidi ó sì kọ́ ọmọ ní ẹ̀nà kò sí kọ́ ọmọ ní kura ṣẹ́ni pẹ́sì ti wo náà fi lẹ́ni tí ó bá tẹ̀lé súnà oyé ẹ̀sìn ẹ̀ ti ṣe kíni ó ti wo ẹlẹ́ẹ̀kejì tawdihu ma ashkala àwọn kankan rújú nínú alukur'an tó jẹ́ pé súnà ni àfimàtúmọ̀ ẹ̀ tí ì bá sí súnà ni àbá ti gbọ́n tọ́lá wọn bá ń sọ ọ́nbẹ̀ yìí ọlọ́ni kulu washrabu hatta yatabayyana lakumul khaytul abyadu minal khaytil aswad minal fajr ọlọ́run bá ní ẹ máa jẹ ẹ máa mu títí tí òwú funfun fi yọ nínú òwú dúdú lẹ́yìn náà kẹwàá dá oúnjẹ dúró àlìfájàrí yọnu adíyí ọmọ hatam olóhùn wa mú òwú dúdú àti funfun òun wá fi sí ìgbèrí òun wá yọjú wò ó òun wá rí ìgbà tí tó wọ́n wọ̀ ọ̀kan òun ti yọ ọ̀rọ̀ yóò wá yé òun wá lè lè bí anábọ̀ Muhammad sallam anabi wa ni innama dhalika sawadu leli wa bayadun nahar ọlọ́run kan fi sọ̀wé ní owó ní kèé sí òwú tán fi ránṣọ ọlọ́run rí bá sí i pé funfun ọfẹ́ yọ lábẹ́ òru tó dúdú ní ẹ̀ńpẹ̀ lálùfájàrí bí ẹ bá ṣe pé súnà bá ń bẹ ní kí láàfin tó àyà ntí gbogbo akamọ̀lọ̀ yẹrọ òwú sílẹ̀ kí ló dáa fi rí ìtumọ̀ àyà yẹn súnà ni àwọn ní òsì súnà anábì sọ̀rọ̀ ọjọ́ kan anábì ní ọlọ́wọ́n bá ní alladhina amanu wa lam yalbisu imanahum bizulm ulaika lahumul amnu wa hum muhtadun gbogbo àwọn tí wọn ò fi àbòsí kún ìmánì wọn àwọn ni wọ́n fọkànbalẹ̀ àwọn ni wọ́n mọ̀nà ẹ̀rù wọn bá àwọn sàhábà pé ṣé wọ́n bẹ nù wá báyìí tí ò ní sẹ́nìkan ti ṣe ń sàbòsí bóyá fún rẹ̀ àbí fún mi àbí fún ìyàwó àbí fẹ́ nìkan a jẹ́ pé kò sí fọkànbalẹ̀ fáwọn àwọn ti sọnù o anábì wa ní ìtọ́lọ́run rí fáàsì ń bẹ̀ tí ń pè ní zulm anábì ní kìí ṣe àbòsí yìí tẹ́yìn rò yẹn inna shirika la zulmun azim bọ́ ọlọ́run bá ń ṣe kí ni ọlọ́run bá ń sọ ọlọ́run tó ní famsahu bi wujuhikum wa aydikum minhu ọlọ́run tẹ́ ẹ bá rómi ẹ bá fẹ́ ṣe táyà mọ́mù ẹ fọ ojú yín kẹ́sì fọ ọwọ́ yín Al-Qur'an wa sọ bí tá ṣe kí ni ìtàfọ̀dé ẹgẹ́ bí tolómi oyé tolómi sẹ́mi pé àti mọ̀ pé bí làwọn fọ́dé bọ̀dẹ̀ ọlọ́run sọ bí tẹ́ fọ́dé làwọn bá kan fọ́n sọ pé táyà mọ́mọ́ alẹ́ fọ́dé bí ọ̀yà alẹ́ fọ́dé kókó ọwọ́
àwọn kan lè fọ́ dé ìkúnpá àdìsí lọ́wọ́ wá ló jẹ́ àmọ́ ntọ́lọ́ ń gbà lérò ó ní ànábì ní àtàyà múmu táyà mọ́mù tẹ́lẹ̀ máa ṣe dọ́ríbà tún lìlíwájì wal kaffayn ẹ kàn fọwọ́ gbálẹ̀ báyìí ni ẹ sì fẹ́ra ojú yín àti ọwọ́ yín ìgbẹ́ ni pé ọwọ́ wọn náà ń pè é dé kókó ọwọ́ káfùní ẹ kàn fẹ́ra báyìí tí ìbá sàdísì ní bó láṣẹ jíkìní bó láṣẹ rójú tu ẹ níparí ọ̀rọ̀ mi nígbà míì ọlọ́wọ́n bá wò ní wasariqu faqta'u aydiyahuma yóò túlẹ̀ ó lè lọ́kùnrin lóbìnrin ẹgẹ ọwọ́ wọn. àwa tá a bá nídìí àdìs sẹ́mọ̀ pé ẹni gbé búrẹ́dì náà á gé lọ́wọ́ oye ẹni tó mú báyìí á gé lọ́wọ́ ẹni tó mú súwìtì á gé lọ́wọ́ àbí torí ọlọ́run ni ẹgẹ ọwọ́ àdìs lọ́wọ́ á dé òun lọ́wọ́ akọ ìyáda rẹ̀ pẹ̀lú akọ́tà ẹ má mà gé ọwọ́ illa fi rubu'i dinari fasa'ida àfẹnitọ́ bá gbé rubu dinari ìdá kan nínú dinari oye àti lọ sókè bẹ́ẹ̀ àwọn yẹn lẹ́ẹ̀ máa gé lọ́wọ́ bí ìbá sàdíìsì súnà tó tú kùránì yẹn ìtumọ̀ bá dàrú o àwọn tán láwọn ò nígbàgbọ́ nínú súnà sẹ́wọ̀n pé tábà áyà nìkan wọ́n fẹ́ lò gbogbo olè ni wọ́n máa ṣe kíni ni wọ́n máa gé lọ́wọ́ tàkísísù ń gbà mí ọlọ́run ni ẹ má jẹ òkú hurrimat alaykum lè mẹ́ta tó ọlọ́run ni ẹ má jẹ òkú ẹ sì má jẹjẹ walahmul khinzir wad-damu walahmul khinzir ẹ má jẹ ẹran ẹlẹ́dẹ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ ànábì wa ni uhillati lana mayitatani ọlọ́run ni ẹ má jẹ òkú ẹni òkú àbí ndàgbọ́ inú Kùránì àbí ẹja tó wà nínú omi tó kú síbẹ̀ à ń jẹ́ àbàjẹ́ kí ló tà fi ń jẹ tọ́lọ́ sí ní amájòkú àwọn Kùránìyùn àwọn ò ní jẹjà o àwọn tó ń gba Kùránì nìkan gbọ́ tán gba súnà gbọ́ wọn ò ní ṣe kíni anábì lọ́wọ́ ní òhìlá tí wọ́n ṣe lẹ́tọ̀ fún ọmọ yìí tàtà ní ká máa jẹ òkú méjì wádàmáàni àtàyẹ̀jẹ̀ méjì àlìjàràdì wàlúhùd òkú méjì tá a máa jẹ òun náà ní ìrẹ̀ àbí kápẹ́ ń tata àti ẹja nú omi wọ́n tọ̀húrù máa wù àlìhílù mọ̀jítàtùhù omi tó bá ti má omi odò má yín tó wà nínú ẹ̀ ló kù ẹja ànábì ní ẹ̀tọ́ ni fún yín òhìlá tí wọ́n ṣe lẹ́tọ̀ ta ló ṣe lẹ́tọ̀ ẹ̀tọ́ ṣé àyà Kùránì nù àdìsí ni lọ́wọ́ ajá mọ̀ pé ẹ má jẹ́ àmà sá fún gbogbo òkú o bí òkú ẹja kọ́ o bí òkú ẹja kọ́ o bí òkú ìrẹ̀kọ́ o ẹ̀jẹ̀ méjì tí wọ́n ṣe léwọ̀ ẹ̀dọ̀ àti kíni àtàmọ́ ọlọ́ni a máa jẹ́ ẹ̀jẹ̀ àbí kí ni àmọ́ ẹbẹ́ jẹ́ ẹ̀jẹ̀ ló di bẹ́ẹ̀ àmọ́ àti ẹ̀dọ̀ ọlọ́run sì ní àmọ́ jẹ́jẹ́ ànábì wa ni wọ́n yọ ẹ̀dọ̀ kúò wọ́n sì yọ àmọ́ kúò ẹ máa jẹun ọlọ́run ó túlẹ̀ ànábì yìí ṣe kíní ọ̀sọ̀ fún ọlọ́run ní ẹ̀ka máa ọyẹ ẹ máa jẹ gbogbo náà òkú ànábì wa ni eléyìí síbẹ̀ eléyìí síbẹ̀ kọ́ wa ni sànnábì tó bẹ̀ kọ́ máa sọ fún ọlọ́run pé ó ní òhìn láti tẹbi ẹni tó àhálà rẹ ti wà ní abẹ́ rẹ̀ ta ló ṣe léèwọ̀ fún wọn ta ni máa ń ṣe nǹkan lẹ́tọ̀ọ́ fún ànábì Allah ẹ má dọ̀rọ̀ rú wáàyí méjì ní wáàyí èyí tó bá Jìbìrìlù wá àtẹ̀yí tó bá Jìbìrìlù wá ṣe wá rí gbogbo àwa tá a wá jẹ́ alùsùnà àwọn kan bẹ tí wọ́n ti darapọ̀ mọ́ wa tí wọ́n fi sá alùsùnà tán ṣe mọ̀náfìkì èyí tó fi mọ̀ pé alùsùnà nù àbí wọ́n sá alùsùnà alákọ̀ọ́kọ́ yu'minuna billahi wala yushrikuna billah alùsùnà lóòótọ́ òun àwọn náà wọ́n ń pè ní mùsùlùmí gidi ṣẹlẹ̀ tí kò bá ṣe súnà wọ́n ń pè mùsùlùmí gẹ́gẹ́ bí táwọn sọ látàárọ̀ yìí alùbídà yìí ṣe muslim nítorí pé ẹni tí wọ́n fi nǹkan tọ́lọ́wọ́n ọba ò ní ká fi sìnwún ṣe àlè pé muslim àkọ́kọ́ tá a fi máa alùsùnà tọ́ba wà ń bẹ̀ wọ́n náà máa mà yu'minuna billah wọ́n gbà aláǹkan gbọ́ wala yushrikuna bi wọn ò sì ní ṣẹbọ wọn ò ní ṣẹbọ ìlú wọn ò ní ṣẹbọ àdáṣe wọn ò ní sóògùn wọn ò ní síngbẹ́rẹ́ wọn ò ní loparo wọn ò ní lóńdè alákọ̀ọ́kọ́ tá a fi dá alùsùnà mọ̀ aqidatan ẹlẹ́ẹ̀kejì ibadatan muwafiqa wa khalisa ọmọ wa sin ọlọ́ọ̀ níbà mú tọ́ba wà ní Qur'an tá a fa bá ti ní ṣèyí tọ́ba ti jẹ́ sìn àfàǹbó láti rí ayédà kọjá Qur'an àbí kọjá nu sunna ọ máa fi Qur'an àti sunna darí ẹ̀sìn tó máa ṣe nílẹ̀ Yorùbá àkàn kíkúkí nínú òrùn ni àṣùbà 5:30 àyílà aago méjì aago mẹ́rin lásàrì mọ́gìrìbì aago méje ìṣáyà aago mẹ́jọ tani ò wá kiri ẹ̀ yípo ọdún àfikọ́jẹ́ pé yọ́ọ̀ máa nírun láwọn àsìkò kan kò ní ṣe kíní
kò ní nírun ìtumọ̀ ẹni ẹ̀ torí wẹ́dà ni wọ́n fi ń darí ìrun wẹ́dà sì máa ń yí padà bí lè bá wá súlágò 6 àbọ̀ nínú àwẹ̀ òun tí máa ń sọ fún wa tẹ́lẹ̀ pé aago 7 kèdérí ẹ̀ àbí wọ́n sọ kèdérí ẹ̀ ń bí kèdérí ẹ̀ yóò rọ ilẹ̀ ti súlá aago 6 àbọ̀ kò ní jẹ́ pẹ̀rún ọdún aago 7 tá ń bọ́ báyìí tọ́ba dínú àwẹ̀ yọ wa ní ẹja sínú ọ̀sán dùn mu àtọ̀gẹ̀rẹ̀ nígbà ibi tí ń pa látàárọ̀ ọwọ́ àlọ́ súnà láago 6 àbọ̀ nígbà tí lè sùn ẹ dákun ìbádà rẹ̀ yọ bàtà nàbí mu ẹlẹ́ẹ̀kẹta akhlaqu tayyiba ibi akùsílẹ̀ nínú jama èyí ò nírun gbọ́n sokoto rẹ̀ ó dùn bí tọ́ yẹ kó dó sí ẹ̀wà ní báwà dáadáa lọ́wọ́ ẹ̀ súnà rẹ̀ ò tí ì pé o ọ́ da sáwọn òbí ẹ̀ tí wọ́n máa wọ káàkiri táwọn yẹn bá ń fẹjọ́ rẹ̀ sùn pé ọmọ yìí sì ń dúró kí ọ̀nà àmọ́ gbà fún bẹ́ẹ̀ ọmọdé àdá ni ọ́ da sáwọn òbí ọ́ da sẹ́bí ọ́ da sánà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa èyí tọ́jú àná èmi ò mọ bí tí afẹ́fì yẹn bọ̀ ọlọ́run wa ashiruna bil ma'ruf ẹ máa ṣe dáadáa sáwọn ìyàwó yín nínú dáadáa tó ṣe síyàwó rẹ̀ òun náà ní kọ́ ọmọ tọ́jú bàbá ẹ̀ àtìyẹ́ ẹlòmíì ọ̀wá ní dọ́dọ̀ àná yóò tó wá sọ fún ìyàwó pé ọgbọ́dọ̀ ṣiṣẹ́ iṣẹ́ tí mo rí yìí mọ́ kàn kí n kàn máa teach nbí kan ní rọ no you can't go out ọlọ́run ní kájò kó lé bẹ́ẹ̀ ni ọlọ́run ní kájò kó lé èyí lè wá ṣiṣẹ́ nulẹ̀ náà àbí tó sì mọ ọrọ̀ ẹni tí ń lọ ta lọ kí ọmọ ó tọ́jú bàbá ẹ̀ kíyàwó rẹ̀ ó tọ́jú bàbá ẹ̀ àtìyẹ́ ẹ̀ wájib dandan lérí ẹ̀ ìwọ kìí ṣe dandan lérí rẹ̀ oye ọ̀ fi gba aládàá ni àmọ́ òun tó ọ̀bá ti jẹ́ ó ti ṣe ọmọ wa fún lówó tí ọmọ lè fi tọ́jú bàbá ẹ̀ ọwọ́ afẹ́ tán láti jọ náà níyà rẹ̀ ò ti ló ń jẹjẹ mọ́ kò sì bímọ àmì àfọ̀hún náà àbó bímọ tọ́pọ̀ náà ni àwọn kan ṣe ìyàwó tí ẹnìkan ní orí kankan ṣe ọwọ́ ń parọ́ mọ́ súnà pé súnà lóní ọmọ ṣiṣẹ́ súnà lóní ká má tọ́jú òbí ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́n bá ìwà àwùwà sáwọn tó bá jẹ́ àwọn àfá wa a máa pọ́n wọlé inú ọkàn wù àfá bíntín báyìí wọ́n náà àfá àtàngọ́ gẹ́rú àti sáwọn alẹ́ musaad ẹ sì máa lọ wọ́n máa dúó kí àgbàlagbà ni bọ́ọ̀ bá kúnlẹ̀ ó dùó ọ wà dúó ó dùó sáwọn alẹ́ kùnmọ́ ní bóòlù àláfíà àyàn fámìlì ńkọ́ ọ̀pọ̀lọpọ̀ gọ̀ àwọn afẹ́ sọ agò yẹn afẹ́ sọ di súnà àfá àti ṣe alùkọ̀ lọ́dọ̀ rẹ̀ àfá yẹn wá sí mistake ètò ẹ̀kọ́ lè bá ń lé yọba máa tẹ́kìsì sí ní mẹ́sẹ̀jì káàkiri àbá alágbájá mọ̀bùtẹ́ni àbá alágbájá mọ̀ máa ń yẹ àbá alágbájá fásitì fájìrì àwọn abèrè pé òun gan fún rẹ̀ mẹkáníkì ọ̀ ń jẹran àwọn àfa àwọn ẹni ọlọ́run lẹ́nu ọ̀ ń sọ̀rọ̀ àfa lẹ́yìn ẹ̀rọ òsì báwọ́ láwọn tí wọ́n dúró déédéé lérí ẹ̀sìn ọlọ́run ẹ̀já dáa kọ́lá yìí ní tí èsè mùsùlùmí aláti dá sí kọ́ni àfa yẹn tọ́bádọ́ rẹ̀ ẹ̀sìn ó lé o àmọ́ aláàánú wa ni tàbá rówó tàbá béèrè lọ́wọ́ rẹ̀ ìmọ̀ fún wa jẹ ìjàngbé ní Islam ni ìjàngbé ní súnà nìyẹn anábì ń ṣe bẹ́ẹ̀ anábì gbẹrù lọ́wọ́ ya kèfèrí ń bọ̀ anábì sì gbẹrù lérí ẹ̀ ó délé báyìí anábì ní ètò ẹrù yìí mo sọ̀kalẹ̀ yìí o ó ní ìwọ ìdákun mọ́ fẹ́ ya olówó kan o Muhammad kan sẹ̀ délu sí ọmọ burúkú ni o mọ́tẹ̀lé o owó tí mo fẹ́ ya ọ̀nù anábì ní èmi náà ni Muhammad ìyá kèfèrí ẹgbẹ́ ìyá ẹ̀ wá ń bọ̀ ó jẹ́ CAC ẹgbẹ́ ìyá ẹ̀ ń bọ̀ ó jẹ́ babaláwo ọ̀ wá gbèrú lọ́wọ́ ẹ̀ irú súnà wò ló ṣe. ṣé bí n dágbé súnà ní ká máa ṣe ń tà lẹ́bi fásitì kí ni ń tà lẹ́bi fásitì lẹ́gbẹ̀ẹ́ súnà ọwọ́ gbọ́ àwọn ọmọ yẹn náà tó gbọ́. ìwà yẹn jẹ́ amójútó níparí òun náà ni ibi tá a ti máa ṣe kí ni ibi tá a ti máa jẹun. al-muamala alùsùnà ilé jìbìtì sórí wà fáà tọba lọ fẹ́ darapọ̀ mọ́ ọ̀nà fẹ́ mọ́ sí súnà ó lè wáṣẹ́ sórí ẹni tí ó bá ti níṣẹ́ yóò máa wá lé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ káàkiri kó tó jẹ yóò máa lọ lè ṣàdúrà fáwọn èèyàn kó tó mu ìjọba bímọ àwọn èèyàn náà bá ẹran kó mọ àwọn náà bá rárá ìsìn àfáà yìí ń dínkù lójú sí ọlọ́run ó ti dàlúbárà ìwọ bọ́dà tó ọmọ kó fẹ́ ṣe súnà ọ lọ́nà jẹ́ o sórí ká ọ̀nà jẹ́ yẹn dandan ní o kò sí yàtọ̀ láàrin wọn àti irun o mọ́ sí mistake o ọlọ́run ní bàtà lè bẹ́ à tó bá dẹjọ́ jímà ẹpa títà rẹ́ra tì ẹ lè ṣe kíni ẹ lè kí jímà nígbà tó bá kí jímà tán kí ló tún sọ ó ní ẹjọ́ kọ́ wọn lọ́wọ́ sí ó ní ẹ padà sí ṣọ́ọ̀bù ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa jíjẹ múmu ẹ jẹ́ amójútó torí tó bá ń jẹjẹ aráàmù tó ń jẹjẹ aláàlí tó ń gbá àwọn èèyàn tó ní wọn ṣe súnà gbogbo ìbádà rẹ̀ ó fi san gbèsè lọ́rùn ni o ó fi san gbèsè ni o gbogbo ẹni tí bá wá ń ṣe súnà yóò kú nínú ẹrú
ó ní jẹ́rú fáwọn ẹ̀dá ọlọ́run ọmọ jẹ́rú fún ọlọ́run ẹni bá ń ṣe súnà ẹ̀mí rẹ̀ balẹ̀ bọ́bá dé tálíkà ẹ̀mí rẹ̀ balẹ̀ lọ́dà fà súnà bójú olówó ọmọ dówó ẹ̀ náà ni ẹnìkan ò ní dá ọláàmú ọmọ dá ní ọmọ gbádùn owó rẹ̀ láti máa ná tòtáfà kan tí ọmọ dẹ́rù bọ́ kó ńlá lásì ọ ọmọ gbádùn owó rẹ̀ ní ẹnìkan ò ní pé tó láti ní kọ́tà fún un lówó ẹnìkan sọ̀rọ̀ àfà kan fún mi láìpẹ́ yìí ó ní àfà yín ebi pàtà ó sì sọ fún ọ̀kan náà ọmọlẹ́kẹ́ rẹ̀ pé kó lè ju ọ̀pọ̀lọ́ sílé olówó ọ̀pọ̀lọ́ tòun sì ní àwọn ní kó wọ́n yà kí náà ni ó sì ju ọ̀pọ̀lọ́ sínú ilé àfà wa pe olówó yẹn pé ẹranko àbàmì kan bẹ ní inú ilé yín yẹn bẹ́ẹ̀ bá ṣe rọra òun náà sọ yín di lẹ́lẹ̀ wọ́n wá wọn orí àfà ní zẹ́ ọwọ́ mẹ́ẹ̀ wọ́n wá wọn orí lẹ́yìn jẹ́ kẹta lọ́mọ ọ̀dọ́ wa rí lábẹ́ staircase tí ń fò náà bá pé ṣé wàá ti rí o a ti rí o ṣé ẹnìkan lè wá ju ọ̀pọ̀lọ́ sí ilé olówó súnà kan ọ̀pọ̀lọ́ nǹkan ni wọ́n kọ́kọ́ lù jáde náà ọgbà mílíọ̀n lọ́wọ́ rẹ̀ ọgbà mílíọ̀n bóun sọ wọ́n rán sí ọ ní yọ́bọ̀ lẹ́jẹ̀ ẹ kú lẹ́yìn àwọn bídíà ẹ padà sọ́dọ̀ àwọn àfáà súnà lẹ́yìn náà gbogbo ẹ̀sẹ̀ tó bá fẹ́ sí yóò kílẹ̀ àṣẹ ọ ò ní máa dààmú nígbà tó jẹ́ pé ẹ̀rí ló fi ń sẹ́sìn lẹ́yìn náà ẹ̀mí rẹ̀ wá balẹ̀ gbà tó bá jáde láyé ọ wà di wala tamutunna illa wa antum muslimun ọ jáde láyé pẹ̀lẹ́pẹ̀lẹ́ aqidatan wa ibadatan wa akhlaqan wa muamala ò ní ní gbèsè lọ́rùn ọ bọ́lọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí ó ti gbẹ́sìn rẹ̀ yé mo wá bẹ́lọ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ àwọn àṣọ ìsùta kálẹ̀ yìí ọlọ́mọṣàjẹ́ òṣìṣẹ́ lára ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́wọ́n bá kó ṣe wá ní alùsùnà jálẹ̀ mọ́ ṣe wá ní alùsùnà tó tún dá padà dé alùbídíà o ọlọ́wọ́n bá kọ́ wá dá kójọ́ dá fún wa láyé ń bí níjọ́ àlìkìyámà náà kọ́lọ́ ń jẹ́ ọrọ̀rùn fún wa subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم